Gómìnà Ṣèyí Mákindé ti sọ̀rọ̀ pẹ̀lú àwọn iléeṣẹ́ ìwé ìròyìn. Kí ni gómìnà sọ? Kí ló ṣẹlẹ̀ nígbà tí gómìnà lọ rí àwọn èèyàn yìí ní hospital 2 division barrack eyín ní Ọ̀jọ́ tí wọ́n káwọn èèyàn yìí lọ? Ẹ jẹ́ ìyànnà náà fún yín. Kì í ṣe gómìnà nìkan ló tì lọ rí wọn, ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ṣe ń yànnà náà lọ fún yín, ń play àwọn fídíò náà fún yín. Kí ni gómìnà bá wọn oníléeṣẹ́ ìwé ìròyìn sọ? Ẹ máa bá tẹ congratulation yẹn abiyamọ ayé, wọn ò ní jí wa lọ́mọ gbé lọ. Wọn ò ní jí wa lọ́mọ gbé lọ, wọn ò ní jí wa lọ́mọ gbé lọ. Àwọn èèyàn yìí ojú wọn rí tó, tẹ́yìn gan bá rí wọn, gbogbo ẹ̀ ní play fún yín nígbà tí wọ́n gbé wọn lọ hospital. Torí pé kété táwọn sọ́jà gbà wọ́n lẹ̀ lọ́wọ́ àwọn aráabí, wọn ò gbé wọn lọ sí Oríire local government direct. Ní tíjọba ṣe ni pé wọ́n gbé wọn lọ sí hospital, ní hospital tó wà nínú báràkì Ọ̀jọ́ gangan ní gbogbo wọn wà ni wọ́n ti ń gba ìwòsàn látàrí pé kára wọn lè dángájíá. Gbogbo yín náà lẹ́nu ti principal, gbogbo àwọn olùkọ́ àtàwọn akẹ́kọ̀ọ́, gbogbo wọn ni wọ́n wà. Ẹ máa bá tẹ congratulation. Kí n tó wá, kì í ṣe gómìnà nìkan ló tì lọ kí wọn. Ọba Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ yín Ọba Ghandi, bàbá náà ti lọ rí àwọn èèyàn yìí lọ hospital nínú báràkì gangan. Torí pé àwọn ènìyàn ò mọ ipa tí bàbá Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ Ọba Ghandi kó nípa báwọn èèyàn yìí ṣe gbàdé túlẹ̀. Gbogbo ẹ̀ ní wà tú àṣírí ẹ̀ fún yín. Ẹ jẹ́ àkọ́kọ́ gbọ́n tí gómìnà Ṣèyí Mákindé tó bá àwọn iléeṣẹ́ ìwé ìròyìn sọ lónìí nígbà tó lọ sínú báràkì láti lọ wo àwọn èèyàn yìí wò. Ẹ subscribe sí YouTube channel wa, àwọn máa gbé yín níbẹ̀. Mò ń bọ̀ ná, ẹ má lọ ibì kankan. It's not usually the best time for us to sow seeds of division. The best time for us to come together, and confront our challenges. So that's really what, at this moment, I want to say to the people. In the course of the week, I will officially brief Oyo State people and the nation at large on what exactly has transpired. Àwọn iléeṣẹ́ ìwé ìròyìn máa lu gómìnà Ṣèyí Mákindé lẹ́nu sọ̀rọ̀ láti lè mọ ribiribi àti pé ipa wo ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kó níbi gbígba àwọn èèyàn yìí lẹ̀. Mo ti ṣàlàyé fún yín, gómìnà sì tún sọ pé òun ń bọ̀ wá jókòó lórí àga òun láti yànnàná ọ̀rọ̀ gangan, láti sọ̀rọ̀, torí pé àsìkò tóun wà yìí kì í sàsìkò ọ̀rọ̀. Ẹ já wo ohun tó ṣẹlẹ̀ nígbà tó lọ rí principal àtàwọn ọmọ iléèwé nínú báràkì, nínú hospital tó wà nínú báràkì gangan. Kí ló ṣẹlẹ̀ ńbẹ̀? Mò ń bọ̀, ẹ má tún tí ì lọ ibì kankan o. Àwọn kankan wà tá a jọ gbé yẹ̀wò. Iṣẹ́ ńlá, iṣẹ́ takuntakun làwọn iléeṣẹ́ ọlọ́pàá, iléeṣẹ́ ológun àti DSS àtàwọn fìjìláńtì ni wọ́n ṣe o. Iṣẹ́ tí wọ́n ṣe ò kéré láti gba àwọn èèyàn yìí lẹ̀, torí pé wọn ò san kọ́bọ̀ fún àwọn aráabí. Fire for fire ni wọ́n fi ṣe. Kódà àwọn báńdíìtì tó bá lọ kì í ṣe kékeré. Wọ́n tún mú àwọn báńdíìtì 8 nínú wọn tó ti wà ní àhámọ́ àwọn ọlọ́pàá. Mò ń bọ̀, ẹ má lọ. I'm the purpose person of the Thank you. Wọ́n ẹ̀yin tẹ́ ẹ̀ wá mọ ribiribi tí Ọba Ghandi Afọlábí Ọláoyè Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́, ipa tí bàbá kó nígbà táwọn ọmọ yìí tí wọ́n wà láhàámọ́ àwọn ajínigbé. Bàbá Ọba Ghandi wọ́n gbéra láti ìlú Ògbómọ̀ṣọ́ lọ sílùú Àbújá. Kí ni wọ́n lọ ṣe nílùú Àbújá? Wọ́n lọ bá Inspector General of Police, ọ̀gá àwọn ọlọ́pàá pátápátá, eyín Ọlátúnjí Ridwanu Dísù. Wọ́n lọ bá bàbá nílùú Àbújá láti lọ mọ ipa tí iléeṣẹ́ ọlọ́pàá fẹ́ kó àti pé bó làwọn ènìyàn yìí ṣe fẹ́ gba ìtúsílẹ̀ ní kíákíá. Torí tá a bá ní ká ka ìgbà táwọn ọmọ yìí lò ń bẹ̀, ó ń lọ bíi 56 days tí wọ́n lò ní kóló àwọn iléeṣẹ́ àwọn ajínigbé kó tó di pé Ọlọ́run ní kí wọ́n rí nǹkan ṣe sí. Báyìí ni IG, Inspector General of Police, lọ sọ fún bàbá Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ pé kò sí wàhálà,
lẹ́yìn bí ọjọ́ méjì bí ọjọ́ mẹ́ta la gbọ́ pé ìròyìn tí gbogbo ọmọ Nàìjíríà ti ń wò pé kó ṣẹlẹ̀ káwọn ènìyàn yìí dé, àwọn èèyàn yìí dé láyọ̀ àti àlàáfíà. Àwọn wo ló wá gbà wọ́n lẹ̀? Àwọn iléeṣẹ́ ọmọ ológun ti sọ̀rọ̀ lórí àwọn tó gbà wọ́n lẹ̀, torí pé ìyapa ẹnu wà lórí àwọn tó gbà wọ́n lẹ̀. Àwọn kan ní ìrù ẹkùn ti Sunday Igboho ni, àwọn kan ní pé àwọn iléeṣẹ́ ọmọ ọlọ́pàá tọ̀yọ́ state ni, bákan náà àwọn kan ní pé àwọn tí wọ́n wá láti Àbújá ni. Ẹ jẹ́ n wá yànnàná ẹ̀ fún yín kó yé yín yékéyéké ká tún tó lọ máa mú mi wá fún yín kẹ́ ẹ máa jẹ́lé. Ṣé rí àwọn tí wọ́n ṣiṣẹ́ yìí wọ́n pọ̀. Àwọn tí wọ́n gbé tí wọ́n front rescue mission náà tí wọ́n wà níwájú ni àwọn iléeṣẹ́ ológun ti 2 division tó wà lọ́ọ̀jọ́. Àwọn ni wọ́n ṣáájú. Àwọn intelligence agency wọ́n wá láti Àbújá láti wá support wọn. Àwọn ọmọ iléeṣẹ́ ológun DSS Direct Source Service àwọn náà pẹ̀lú wọn níbi rescue mission náà. Àwọn fìjìláńtẹ́, ẹ̀yin náà mọ̀ pé àwọn fìjìláńtẹ́ ni wọ́n mọ bí ṣe ń lọ nínú igbó, àwọn náà pẹ̀lú wọn níbi rescue mission náà. Àwọn hunter, ẹ mọ̀ pé a lè yọ ọwọ́ àwọn ọdẹ sẹ́yìn, àwọn ni wọ́n mọ ohun tí ń ṣẹlẹ̀ nínú igbó. Fìjìláńtẹ́ ló mọ ohun tí ń ṣẹlẹ̀ lágbègbè, ẹ̀pọ̀ àwọn ni wọ́n mọ ohun tí ń ṣẹlẹ̀ bóyá bí Oríire local government, àwọn ni wọ́n mọ àwọn tí ń gbé lágbègbè. Ṣùgbọ́n tá a bá ń sọ̀rọ̀ inú igbó, àwọn hunter wọn ò ṣe fọwọ́ rọ́ sẹ́yìn. Àwọn hunter náà support wọn láti lè jẹ́ pé kínní, láti jẹ́ pé kí wọ́n rí àwọn ènìyàn yìí gbà. Gbogbo àwọn yìí ni wá join papọ̀ ní fi ń pè ní joint task force. Àwọn ni wá dìpápá-dìkúùkù, wọ́n block gbogbo ibi tó yẹ káwọn ará bí ó gbà lọ. Wọ́n block iwájú, wọ́n block ẹ̀yìn, ó wá di fire for fire. Ibi tí wọ́n ti sọ di fire for fire ni wọ́n ti bẹ̀rẹ̀ sí rọ̀gbọ̀n lọ àwọn ará bí. Àwọn ará bí wọ́n pa wọ́n lọ rẹ́kẹrẹ́kẹ́. Àwọn tí wọn ò kú tí wọ́n farapa tí wọ́n jẹ́ bíi 8 wọ́n kó wọn sínú ọkọ̀, wọ́n kó wọn wálé. Bí wọ́n ṣe wá ṣe ní fire for fire, Ọlọ́run ò ní káwọn ọmọ kankan bá lọ nínú àwọn ọmọ tí wọ́n kó lọ. Bákan náà teacher kankan ò bá lọ nínú rescue mission náà. Lẹ́yìn teacher ẹyọ kan, èyí maths teacher Mr. Michael Oyedokun, eléyìí táwọn ará bí fi pàrokò sí wa lọ́jọ́ sí kó tó di pé a tó mọ̀ lọ́rán, ó ní bàbá tó bá lọ. Ó dùn wá ṣùgbọ́n a tún dúpẹ́ pé kò jù bá ń lọ, pé ọmọ kankan kò bá lọ. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ share fídíò, ẹ subscribe, ẹ máa tẹ congratulation. Èyí ò sí abala àríwísí ká máa fi bá wọn dúpẹ́, ká máa fi bá wọn ẹbí wọn àti gbogbo ọmọ Nàìjíríà lápapọ̀ ká máa fi bá wọn dúpẹ́.